sọ́jí o Àrẹ̀mú máa ló lédè.
ó ní ẹ̀gbọ́n mi kan tí gbogbo ayé mọ̀ sí Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ́mi Lancaster a lọ ṣe jíngù kan mo rántí jíngù yẹn a lọ ṣe ìgbà tí bàbá Sùwé tó rìlíìsì gbé wọn rìn jíngù advert gbé wọn rìn la lọ ṣe a lọ record jíngù yẹn fún Yẹmí Ṣòǹdé jìgọ́ àwa wà ní àdúgbò Fẹ́mi Lancaster ní Mọ́láyọ̀ lákòbọ̀ nbí ní Ìbàdàn nbí so ibẹ̀ la wà ọwọ́ ní èmi wà lọ jẹun lọ́nà òkè so Lancaster wa sọ fún Yàtì pé ibo ni Fẹ́mi wà ibo ni Fẹ́mi òrùn wà bí òrùn àbí sólà dẹni ó bọ̀ sọ pé wo òrùn sólà àbí sàn àbí nǹkan bọ́ síbí so orúkọ yẹn ṣe jáde ní wáyé Lancaster ló sọ pé òrùn sólà àbí kí ni orúkọ yẹn bọ́ síbí. Fẹ́mi òrùn làwọn èèyàn mọ̀ mí sí dáadáa tẹ́lẹ̀ òrùn jẹ́ rẹ́kọ̀dì alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe àwọn èèyàn fi máa ń pè mí ní Fẹ́mi òrùn. òrùn jẹ́ àkọ́kọ́ ṣe àwọn tá a kọ́kọ́ ṣe. sólà táwọn èèyàn wá mọ̀ yẹn Fẹ́mi sólà táwọn èèyàn mọ̀ yẹn ẹnu Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ́mi Lancaster ló ti jáde. ṣáà lè nírò ọdún bí ọdún mélòó sẹ́yìn nìyẹn. tí bá máa wọ ọdún yẹn sìn àwọn bàbá ṣàṣì wà bí wọ́n máa rántí ọdún yẹn. ṣáṣì ó tó lé ọdún mélòó ní 50 years ago. ó ti pẹ́ gan ó ti pẹ́ gan. nínú Ìbàdàn iná ni o. bẹ́ẹ̀ ni Ìbàdàn bí lákòbọ̀ bẹ́ẹ̀. ìrìn àjò Fẹ́mi wá sílùú Ìbàdàn a lè má gbọ́ rí a máa gbọ́ lẹ́ni. bẹ́ẹ̀ ni. ṣé Ìbàdàn la bí Fẹ́mi Sola sí ni. Ìbàdàn kọ́ la bí mi sí. níbo la bí Fẹ́mi Sola sí. a bí mi sí ìlú Ẹdẹ tí n bá go into details a bí mi sínú CAC ní ìlú Ẹdẹ sọ́wọ́ bàbá àbíyè gangan. bàbá àbíyè lẹ́dẹ̀. bàbá àbíyè. bàbá àkọ́dé ni ẹ. bàbá gangan bàbá. bàbá àkọ́dé lẹ́dẹ̀. ọmọ wọn la bí Sola sí nílùú Ẹdẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nígbà tí a bá fi tọmọdé bàbá tó máa bá àrọ̀bá àrọ̀bá ni bàbá àtọ̀. ìrìn àjò wá sílùú Ìbàdàn báwo làwọn òbí wa ṣe sọ fún wa báwo la ṣe dé Ìbàdàn. mo ti pọ́njú náà gbàdá wá sí Ìbàdàn that's 1992 ládé Ìbàdàn mo ti dàgbà díẹ̀ náà gbà yẹn. ṣùgbọ́n bàtà ń dìde bẹ́ẹ̀ni ṣé Fẹ́mi Sola mọ̀ pé iṣẹ́ yìí la máa ṣe jẹun. mi ò mọ̀ èmi kàn ń ṣe because mo fẹ́ràn orin púpọ̀ àti máa ń ṣe àwọn children choir ní church kékèké gbà yẹn ní CAC bàtà Ìbàdàn náà join Bible Life Holiness Ministry. Bible Life Holiness Church yes. bẹ́ẹ̀ni ní ìdí àpẹ kan náà wà yín mẹ́tò zone làwọn lọ́ngbà yẹn so gbà yẹn mo ti join choir láti máa ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ so later tí mo ṣáà ṣe orin kan jáde ni mo get to know ẹnìkan tó ń pè ní oníwàásù Ṣìnẹ́nẹ́ ẹni former marketing manager àti PA Bàmí Yínká Ayéfẹ́lẹ́ so ẹni ẹ ló wá introduce mi sáwọn Adégbòdù nígbà tó ń ṣe program kan ní Awẹ́ ibẹ̀ ni mo ti wá pàdé Bàmí Yínká Ayéfẹ́lẹ́ ó ti pẹ́ tí Sola ti wà lórí star yẹn mo dẹ̀ tí o gbókè ẹni yìí ni àwòkọ́ṣe mi ò so bọ́lọ̀ ṣe jíngù yẹn náà ni mo ṣe títí tí mo fi rán ra mi school jíngù yẹn ni mo ṣe títí tí mo ṣe pàdé Danayo
travel bureau tí mo ṣe polówó jingle. Danayo ní Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. Danayo tó gbé ọ̀ travel. bẹ́ẹ̀ni mo rántí gbà yẹn. bẹ́ẹ̀ni so náà mo ṣe tí mo fi torúkọ yẹn fi. ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Fẹ́mi Sọ́lá mọ̀ pé iṣẹ́ ìlànà máa ṣe iṣẹ́ àṣìjèrè. mi ò mọ̀. tá a bá kọrin kí ni Fẹ́mi Sọ́lá bá ṣe. àkáǹtì ni mo rí di bẹ́ẹ̀ máa wà báàkì màmá ṣe tó wò. àwa ń ka owó orí stage báyìí. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀rọ ara wọn náà ni. gbogbo ẹ̀rọ ara wọn ni. wọ́n rọra ó ṣiṣẹ́ fúnra wọn. ó yẹ jẹ́ àwọn báyìí nítorí pé it is more of an informal interview. Yeah. Not like the usual inside life. Yeah. a máa tẹ̀lé bó ṣe yẹ ká tẹ̀lé ní báyìí bó ní ìdílé ṣe bẹ́ kiri àdó sójú kan Ọlọ́run kó ṣàánú wa ni. ẹ yẹ ká wò báyìí abẹ̀rẹ̀ orí abẹ̀rẹ̀ ní church à ń lọ kiri à ń bọ̀ kiri à ń lọ kiri à ń bọ̀ kiri àpàdé Yínká Ayéfẹ́lẹ́ nílùú Awẹ́. bẹ́ẹ̀ni. first command performance Fẹ́mi Sọ́lá pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ ṣáà lè nínú ọdún yẹn. alẹ́ níran ẹ̀ that was the year 2012. 2012. bẹ́ẹ̀ni nígbà tá a ṣe elevation jáde. a ṣe elevation. bẹ́ẹ̀ni ọjọ́ yẹn náà lọ́dún endorsement ó wà ní tí mo sọ fún yín wà lórí YouTube ọjọ́ yẹn náà la lè pè ní ọdún endorsement tí bàbá gangan fa owó Fẹ́mi sókè pé mo ti náwó ẹ̀ sókè o ààrẹ mọ́ tún gbá Fẹ́mi wà á ga Fẹ́mi wà á ga 2012. 2012. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n níbi tí a ti jọ ń sọ̀rọ̀ ṣé a ti ń gbọ́ tẹ́lẹ̀ pé àwọn àgbẹ̀ ìjọra yín ẹ̀fọ́ wí ìjọra yín ṣọ́ àwọn èèyàn sọ́lẹ̀. ṣé ti ń ṣe jíǹgù tipẹ́tipẹ́ wọ́n ti ń gbọ́ tàlàyé tí ń wò pé ọmọ wo lọ́mọ yìí ṣùgbọ́n tí mo wá ṣe jíǹgù ẹ̀ ó ní program church kan tá a lọ tí man oníwàásù tí mo sọ fún yín tó jẹ́ marketing manager àwọn tó gbé mi lọ náà ọjọ́ ẹ̀ náà ń dọ̀rẹ́ káwọ́ pé ẹyẹ èèyàn ọmọ tó kọrin Splash FM rẹ o tó kọ ó kílẹ̀ gbìgbìgbì tó kọ ó wù wá o láti máa gbọ́ òwe kọ̀ọ̀kan so àlàyé náà ti ń gbọ́ pé ọmọ àwọn kan wà níbí kan ọmọ kan wà táwọn ti bí síta o. ó yẹ káwọn ọba ìjọba kan mẹ ní méjì mẹ́ta mẹ́ta ká ṣáṣì tá a bá wọ bàtà tí wà ní ndọ́sí ó ti fẹ́ tọdún mélòó báyìí. ṣáṣì like that tàbá wò láti ọ̀nà ti sọ yẹn. wọ́n dàbọ̀ ṣáṣì kan ló ń kọ ọmọdé ti sọ. ẹ mọ̀ pé ọwọ́ bàbá ṣáṣì ni mo dàgbà sí gbàtà wà mákẹ́tà kiri táwọn agbègbè tí ó sẹ́ni tì ní this same ẹ̀gbọ́n mi Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ́mi Lancaster náà introduce mi sí ṣáṣì kàbọ̀ àwọn náà wá kò sẹ́ni kankan tó believe nínú mi gbà yẹn kémi tó mọ̀ mo ti rìn dúmọ̀tà já káàkiri pé ẹ ti ẹ̀gbọ́n rìn jáde. even nígbàdàn tí dèdùmọ̀tà mo ti lọ bá mákẹ́tà kan rí jẹ́ pé àwọn orin tí mo ṣe ń gbà yẹn mo fún wọn pé kán play ẹ̀ pé bí akọ́ntẹ̀ lè bá mi gbórin mi jáde mákẹ́tà dẹ̀ ṣe báyìí wọ́n dẹ̀ play orin mi lórí kíní bí audio kíní kan báyìí mákẹ́tà dẹ̀ ṣe báyìí ó dẹ̀ sùn lọ orin tán wọ́n dẹ̀ jí àwọn bàbá ṣáṣì ṣáàni tó sùn lọ níbi tó ti ń gbórin bá kí ló fẹ́ sọ. àwọn bàbá ṣáṣì mọ nǹkan tí mo sọ mi ì fẹ́ dárúkọ tó rà lọ fáàgùn tá a bá dárúkọ ọ wá jí ẹni yẹn pé orin tọmọ Fẹ́mi òrùn wà ti play tán ó wá ní wo orí pé mo ti sùn orin ẹ̀ yìí ò lè ta ẹgbẹ́ fún wo lọ wáṣẹ́ mi ṣe ọjọ́ ẹ̀dẹ̀ rẹ mo rántí pé mo wọ white kan tí mo tọ́yìn tí mo múra tán tí mo pé ó ti dún lẹ́nu fọ́nì tí ní pẹ́sẹ̀ ni mo rìn láti Yemẹtúndé Ṣàngó ẹsẹ̀ náà mo tún rìn láti Ṣàngó padà. láti Yemẹtúndé Ṣàngó láti Ṣàngó padà náà ẹsẹ̀ ló fi dúró dárúkọ jìnnà. nítorí pé mákẹ́tẹ̀ ò fọ́re. bẹ́ẹ̀ni tó a dúpẹ́ lọ́wọ́. ó yẹ jẹ́ àwọn ọmọ ṣáàlẹ̀ kárọ̀ ọjọ́ ẹ̀ fún ọjọ́ inú ayé ni. inside life ni. ohun tó ṣe é rí ló ń jẹ́ ká mọ̀ ẹ́ ṣáàlẹ̀ kárọ̀ ọjọ́ ẹ̀ kúrú ọjọ́ mélòó gbàgbé. bẹ́ẹ̀ni mélòó gbàgbé ni mélòó gbàgbé ni ó tún kù ọjọ́ mélòó gbàgbé. yàtọ̀ sí àbá wa mú bíi méjì ọjọ́ mélòó gbàgbé ní dàkíní àti dàkejì ní rere àti ní kejì ẹja bọ́. mélòó gbàgbé kan tuntun wà. gbọ̀ngbọ́. ní ti dàkejì yẹn náà. mo lọ ṣe rẹ́kọ̀dù níbì kan lọ́hùn náà ni àtúndé darúkọ bẹ́ẹ̀ náà. àdá àti ìbọn náà fi lé wa jáde. nínú studio àbí mọ́. nínú studio àti ọ́fíìsì onítọ̀hún yarí pé mo fẹ́ rálejò rárá ń jọ yẹn. the very first man ìgbàgbé gidi the very first one tí mo ní òun lọ́jọ́ tí mo wà nínú plane tí mo dẹ̀ mọ̀ pé nínú plane tí mo wà yìí America ló ń gbé mi lọ that was 2013. 2013. bẹ́ẹ̀ni. máa rìnrìn àjò kúrò lórílẹ̀‐èdè yìí. 2013. alọ́lu amẹ́. bẹ́ẹ̀ni. báwo ni inú ẹ ṣe rí nínú ọjọ́ yẹn. inú mi dùn gan kó jọ ọjọ́ tó ẹ pé mi ò lè gbàgbé 2013. mi ò lè gbàgbé oṣooṣo mi ò lè gbàgbé lálá. Ever since you been singing. Yeah. Let's look at it this way. Yeah. You are a very handsome artist. ọmọ dùn síbẹ̀. ọmọ tán ṣáì finish ni ẹ. ṣe ń bẹ. ẹ jẹ́ ká wá wò báyìí. Have you ever been sexually harassed ní ti ṣe yìí? ìyẹn pọ̀ dáadáa bẹ́ẹ̀ tá a dúpẹ́ lọ́wọ́ torí pé as báwo la a ṣe ń kó gospel gbòjá musician. káwọn irú Jíbọ́lá Èdè kọ́ lè fi kọ́ gbọ́ pé bó o ṣe yọnú ẹ̀ o. Jíbọ́lá Èdè ò lè kọ́gbọ́n mọ́ òun ti yà pátá ti bẹ́ẹ̀ tiẹ̀.
báwo ó la ṣe gẹ́gẹ́ jáde gbọ́ ọmọ yìí tẹ bílíọ̀ mo kọ́ lẹ́ni inside life náà la wa ọ̀gá tó gbórí wọ inside life láì inú ayé ni inú ayé ni. ẹ mọ̀ ìyẹn ti wà nǹkan tèmi kàn mọ̀ ni pé láti ilẹ̀ nǹkan tèmi máa ń mọ̀ ni pé kò sẹ́ni tó jẹ́ saint o gbogbo wọn ṣe saint but nǹkan tèmi ti máa ń mọ̀ láti ilẹ̀ ni pé iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ obìnrin time check. èèyàn ní láti mọ nǹkan téèyàn ń ṣe tó bá ti mọ nǹkan tó ń ṣe èèyàn á wà right obìnrin náà wà right mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. ṣe ń pé obìnrin àwọn ọ̀rẹ́ àtàwọn náà wà ọ̀rẹ́ Àwa náà wà, tó láti everybody fọgbọ́n ṣe everybody ó dáa wà. jẹ́ ká wá wò báyìí adíyàwó ńlẹ̀ alọ́mọ bẹ́ẹ̀ni àdẹ̀jáde bẹ́ẹ̀ni gbàmí a lè lo ọ̀sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ni a lè lo oṣù kan bẹ́ẹ̀ni báwo la ṣe ń ṣe tí àti iṣẹ́ tá a yàn láàyò bẹ́ẹ̀ni àti inú ilé bẹ́ẹ̀ni. àti gbogbo àti tẹ́kì àwọn oríṣiríṣi Bẹ́ẹ̀ni. báwo ni kò ṣe gúnra wọn. The thing is tí irú àwa tá à ń kọrin tí adébájẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ entertainer football nǹkan kan anything entertainment tá a bá fẹ́ yan àti ọkùnrin wa tóbìnrin tá a bá fẹ́ yan ọkọ àbí ìyàwó a ní láti wo ó dáadáa pé ṣé ẹni understand iṣẹ́ mi kò ń ṣe ìyàwó tó yẹ pé tẹ bá travel tí kò lè di ilé mú kò ń ṣe ìyàwó tí a bá travel tí ò lè dira mú so gbogbo àwọn nǹkan yẹn ẹ mọ̀ ìgbà míì iṣẹ́ lè gbé wa lọ outside the country a lè wà lamẹ́ríkà oṣù kan a lè lọ London Germany Canada bẹ́ẹ̀ láìrí ìyàwó bá dilé mú. bẹ́ẹ̀ni so ní àbá ti marrying and understanding partner matters a lot so that's it. How will you describe your wife? My wife is beautiful. My wife is supportive. My wife is she's a fashionista. She's friendly, and she's supporting my music. As a matter of fact, let me say, 60 to 70% of my music, she's the one composing it. She's also a composer. Yeah, she's a musician. So. ṣáà ní kó ń kọrin làwọn náà ṣe fẹ́ ń gbà yẹn pé kí ògo pẹ̀lú ògo jọ máa rò pọ̀. irọ́ kò ń ṣe torí ẹ̀ apàdé studio ni ọ̀rọ̀ dẹ̀ jọra wọn gbogbo ẹ̀ dẹ̀ wọnú ara wọn gbogbo ẹ̀ rò pọ̀ ẹ̀yẹ́ kí ló sọ jí bọ́lá. olùwádẹ́gbà ó dẹ̀ dùn òun lẹ́ni. bẹ́ẹ̀ ni adúgbẹ́. How will you rate yourself, Femi Sola? I can. Now and the next 10 years. Okay, from now to God be the glory. Ọlọ́run mo fún gbogbo nǹkan tó jẹ́ èròǹgbà tó wà lọ́kàn mi tí mo fẹ́ jẹ́ between now and 10 years mo ti tẹ̀ síwájú Olúwa kí Ọlọ́run lè gbà fún bẹ́ẹ̀ mo fẹ́ àwọn nǹkan tó tún dáa jù báyìí lọ. tó tún dáadáa jù báyìí lọ. tó tún dáadáa jù báyìí lọ. Femi Sola ń kọrin jàsá jàsá lọ́tún jàsá lọ́sì àti gbọ́ bí òòrùn ṣe wáyé kí ló bí jàsá? How will you describe the kind of music you play? Lọ́dún yẹn lọ àwọn bàbá ṣàṣì náà mọ̀ nípa àkọ́ tí mo sọ yìí mo ti ṣe àwọn rẹ́kọ̀dù ẹ pé tẹ́lómi bá ń gbọ́ ó máa difficult gan láti sọ pé Fẹ́mi lélẹ̀ tàbí Bàmí Ayéfẹ́lẹ́ lélẹ̀ pàtó wá tó level kan wá láwọn challenges kan àwọn èèyàn sọ pé kò lè pẹ́ kò lè ṣe kíní kan style tó ń kọ́ yẹn kò lè ṣe and up till now màá sì bọ̀ sórí question yẹn padà mi ìfẹ́ gbàgbé ó ní wípé one thing I believe tí bá ti ń rá àwọn bàbá King Sunny Adé tí mo ń rí àwọn bàbá Ebenezer Obey tó ṣe wà relevant títí tí bàbá wa Orlando ọwọ́ fi kú ó ṣì wà ń bẹ̀ mo máa ń sọ pé ọ̀lẹ àti ìmẹ́lẹ́ ló máa ń mú olórin rí ara ẹ̀ bí kálò lè last. kábíyèsí Elédùmarè. As me Femi Sola will always do my research mo yẹn bá yín sọ̀rọ̀ yìí sí 2 years mo ti fi ń gbá research album tó máa jáde ní next year April àwọn live jáde lọ àwọn live America kìíní kan bàtà lọ America tó ṣe àwọn yẹn jáde so ó tó level kan náà ń gbà yẹn làwa jókòó èmi àtàwọn bàbá ṣàṣì náà sọ pé Fẹ́mi wá change bàbá máa lọ ra àwọn oríṣiríṣi cassette wọ́n á ra àwọn bàbá yẹ wá wọ́n á ra Sunny Adé wọ́n á ra kíníkan bẹ́ẹ̀ ni wọ́n á kó fún mi wọ́n á ní Fẹ́mi ló máa gbọ́ kìíní gbọ́ wà wọ́n á bá bàbá àmọ̀nà tètè máa bọ̀ àwọn orin kan tó wà àwọn orin alágbàmúlẹ̀ kan wà tó máa ń rà fún wa ní lọ gbọ́ pé nínú nǹkan tó ń kọ yẹn mú nǹkan jáde. wà á mú different gel music wà á mú ṣíṣe wà á papọ̀. gbà mí àwọn aṣèrẹ́kọ̀ tán bàbá máa dé studio bàbá sọ pé nǹkan tó ṣe yìí ìyẹn bàbá ṣáṣì kàpọ̀ ni mo sọ bàbá skd asas kọ́nà lókùn pàǹgbà yẹn láì gbà yẹn. so now jàsá yẹn ibi tó ti wá ni pé àwọn òkè ẹnìkan ti ń kọ tùǹgbà ẹnìkan kọ ṣẹ́wẹ́lẹ́ àwọn fújì pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ what is your own pattern because ẹni tí ò bá ní pattern lè rìn fà that's why àwọn gbẹ̀dígbẹ̀lẹ̀ gbàǹgbàǹgbàdì ṣe kíní kankan yẹn wọ́n á lọ bẹ́ẹ̀ but when you have this evergreen music. how will you remain focused stable. sí kò tó ń ṣe. ẹ wo Miliki tí bàbá Ebenezer Obey ń kọ up till now relevant àwọn oní hip hop wọ́n polish ẹ̀ wọ́n ń ṣe wọ́n tún ṣe èmi wá gbé jàsá kalẹ̀ ẹ wo ẹni tí mo gba mic lọ́wọ́ ẹ̀ sálẹ̀ tán rí yẹn ìkan lára àwọn backup singer mi oúnjẹ Sola oúnjẹ Sabi music Akin Bello mo ní Afẹ́fẹ́ ní Iléṣà mo ní Táíwò Sola
tó jẹ́ àrẹ̀mọ jàsá lamẹ́ríkà oníkan náà wà Kaduna tó ń pè ní labusola wọ́n pọ̀ náà bẹ́ẹ̀ lóríṣiríṣi. wọ́n náà ti ní àwọn àrẹ̀mọ tó pọ̀ lẹ́yìn wa dáadáa. kí wàá ló fà á torí pé mo create pattern mi ẹ wọ ọmọ yín pátá yìí ṣé wọn pé ó ní level tẹ́ fi bẹ̀rẹ̀ ó níbi tó ti bá yín tún bímọ mí sí ara àwọn ọmọ yín nìyẹn torí pé ẹ create niche tẹ́yìn ẹ sọ sálẹ̀ níbi graduation. àwàdúró lórí niche yẹn nìkan. so ó ní pé mo wá jókòó pé mo ń kọ gospel mo ń kọ juju mo ń kọ tungba mo ń kọ ogbẹ how am I going to create my own pattern mo wá pè ní jàsá ìyẹn ní juju àsìkò sórí àlùjọ jàsá gospel juju àsìkò sórí àlùjọ ní jàsá. a sọ pé ẹ lùlù juju àsìkò yìí sórí àlùjọ gospel jàsá gospel alẹ́gbẹ̀ẹ́ ní jàsá gospel kó wọnú ara mo tún kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà. àmọ́ yẹn àdìgbẹ́gbà kan orí side line tó kọ́ mọ́ṣá lè jẹ́ nǹkan tó lè jẹ́. olùsọ̀ ní special event òní tí ò lọ sí. ìgbà tí mo ṣe jíǹgù gbà yẹn mo lọ bá Wálé Dàda pé kò ń kọ́ mi bẹ́ẹ̀ ni mo lọ bá Mr. GRA Abdulrasaq Abdulgani ara àwọn ọ̀gá mi ni ìgbà tí mo á parí ẹ̀ sọ́dọ̀ Láolú Ayéfẹ́lẹ́ táìmù yẹn ni mo wọ Bàmí Yínká Ayéfẹ́lẹ́ lára èmi àti Láolú Ayéfẹ́lẹ́ lájọ ṣe Sígírátù sí ń dodo sinimá aládùn àjọṣe ni àjọṣe orin fún fashion mind àjọṣe àmàwò márò àjọṣe àwọn oríṣiríṣi orin gbà yẹn náà mo tún wá tún kọ́ṣẹ́ pé sọ̀rọ̀ tó tẹ́ bá rí mi ṣe sọ̀rọ̀ ẹ̀rí kó wà lára mi díẹ̀ pé. ó wà lára kíjẹ́ bí ti wèrè ó wà lára ajẹ́ká àwọn báyìí Fẹ́mi Sola ti kọrin lóríṣiríṣi máa pọ̀ orin ti ń dàpà sílẹ̀ tá a bá wo gbogbo báyìí a mú orin méjì tí Fẹ́mi Sola ò lè ṣaláì má kọ pé wọ́n pè é sí pati lọ́balọ́ba níjòyè kò síbi kíbi tó ti lè kọrin orin yìí kí ni ẹ máa gbé wá ó gbọ́dọ̀ wá ní orin tó máa kọrin tá a bá gbọ́ láìpẹ́ yẹn. dance kọ́mọ fapájò fẹsẹ̀jò foríjò fẹ̀yìnjò àwálé ìlú àlùjò adẹ̀túnlé gbèdéṣẹ́ kò lè sú wa kò lè rẹwà láti onídìí forever jàsá gospel tó de Fẹ́mi Sola ń pèdè ara jàsá gospel tó de Fẹ́mi Sola ń pèdè ara fáwọn tó mọ ìyèdè pẹ̀lú àlùjò ó yá kẹ́ jẹ́ kájọ ó yá kẹ́ tún gbá a máa tún gbá máa lọ ó yá kẹ́ jàsá a máa Ayéfẹ́lẹ́ tún gbà Sola ló jàsá ẹ̀yìn èyí Ayéfẹ́lẹ́ ló tún gbà Sola ló jàsá. Sola mo fẹ́ kọrin Sola mo fẹ́ pèdè Fẹ́mi Sola ló lórí tuntun Sola ló lóhùn ara táwọn bọ́ọ̀sì ń jó táwọn gẹ̀ẹ́sì fi para dádì ẹ bá wa jó wọ́n mi ní sad life yìí ẹ bá wa jó tùǹgbà wà níbí àlùjò wà níbí jàsá gospel ti dé abracadabra eré èèyàn tó dààmú gbájó òpè tí ò dààmú lọ rẹ́sìkẹ́ lọ kú tẹ́ pàṣẹ gbọ́ àsìkò yìí ti wá yàtọ̀ ìbà fún bàbá mi Láyíwọlá Àdìsá. Ọláyíwọlá Àdìsá ìbà. orin tí mò ń kọ yìí àwọn ló compose fún Sola o bàbá ló compose. Ayíwọlá ń kọrin kò sẹ́lẹ̀ náà lórílẹ̀‐èdè lágbàáyé ẹbí sọ́wọ́ Ayíwọlá ń kọ orin ó dẹ̀ tún kọ́ ó kórè àsìkò Ọlọ́run bọ́ ibà Ayíwọlá Àdìsá ìbà ẹni ká wọ́n báyìí afẹ́ position ṣe rí báyìí o Fẹ́mi Sola àkọ́kọ́ dẹnu kọ obìnrin láyé pé èmi rẹ̀ àwọn tó dùn yìí yálà akọ́ ní pépà ni àbáfẹ́nu sọ ni ṣáàlẹ̀ nínú ibi tó ń ṣẹlẹ̀ ṣáàlẹ̀ rántí orúkọ ọmọbìnrin náà níbo gangan ló ti ṣẹlẹ̀. casting nìyẹn. lọ casting ṣó ṣe rí ni afẹ́fọ́ ni inside life ni inú ayé ni àwọn tẹ́ orí o máa sọ lẹ́ni. mo rántí Nana ọmọ Ghana. ó máa sọ lẹ́ni sẹ́ ó yá. àwọn tá a kọ́kọ́ dẹnu fẹ́ kọ nìyẹn. níbo lọ́dún wo. ní Yemẹtu ni mi ì lè rántí ọdún ó ti pẹ́ o. Yemẹtu ló ti ṣẹlẹ̀. mo máa sọ fún ìyàwó mi pé tí mo yẹn sàrò ká ní mo rántí ká ní mo pẹ́ máa bèrè question báyìí bóyá ti bá túlé mo níbi kan tí mo kọ́ àwọn lẹ́tà ìgbà yẹn mo ní the very first love letter I have it o. tó tọ́jú ẹ̀ tó o kọ sí Nana. àtẹ̀tẹ̀ mi náà receive. bó o fẹ́ jẹ́ Kofi Nana. ìwọ lọ. Sola. so gbogbo ìsàlà ilẹ̀ ní ká cast o bẹ́ẹ̀. àmàdo ìsàlà ni. off record ṣáì àwọn ọmọ àgbọ̀ tí wọ́n gbọ́ wa. wáyé ń gbọ́ wa ó ṣe máa sọ bí ó pọ̀ gan tó máa sọ wálé ni inside life ni bó ṣe bá rí ni everybody máa sọ orí ètò iná ti máa ń sọ òótọ́ ó ò dẹ̀ gbọ́dọ̀ kúrò ó gbọ́dọ̀ gidi. Òṣùpá sọ. kò sẹ́ tí o sọ. Kwanwan sọ. Shina Peters sọ. Mega sọ. Atoniṣe sọ. Ṣẹ́gun Blessing sọ. Ṣẹ́gun Nabi sọ. kò sẹ́ tí o sọ. Sola sọ kẹrẹ báyìí. Bùnmi omi ojú mi sọ. Esther Bẹ́ẹ̀ sọ. Adi o sọ. Obesere sọ. Malaka sọ. Rẹ̀mí Àlùkò sọ. Lẹ́kọ̀ọ́ Rẹ̀mí Lẹ́kùn sọ. Ó ti pọ̀ ju eléyìí tó ti sọ inside life. Wọ́n ti pọ̀ gan lórí ẹ̀. Ẹ jẹ́ àwọn ọba Fẹ́mi Sola. Fẹ́mi Sola jẹ́ gbajúgbajà olórin dáadáa. Tí gbogbo ayé nífẹ̀ẹ́ sí dáadáa. Tí ò bá ṣẹlẹ̀ ní má ló ṣẹlẹ̀ o ṣé wọ́n ti ṣẹlẹ̀ rí pé kẹ́ẹ̀dẹ́dẹ́dẹ́ play kálá wọn ṣàṣì
òyà ẹ lọ pẹ́ débẹ̀ ni òyà ẹ tètè dé àbí súnmẹ́ẹ̀tì disappoint ni kọ́ bá nù ẹ gan kọ́ nù ẹ kọ́ dé ẹ díẹ̀ kọ́ nù ẹ pẹ̀lú àwọn bọ́ọ̀sì eléré tọ́wọ̀n bá ti nà eléré tọ́wọ̀n bá ti nà kọ́ nù ṣàṣì kọ́ fi ṣàṣì ṣẹgbẹ́ fún ẹ kò lè lógo kò tẹ̀lé níra ọ̀ kò lè lógo rárá. eléré tọ́wọ̀n bá ti nà òun lẹ́gbẹ́ ẹ̀ wọ́n ní kò lè lógo. wọn tiẹ̀ wá nà mí nígbà tí mi ò tí ì lórúkọ gan. kọ́ nù ẹ̀ rí ẹ wá ní. wọ́n nà mí torúkọ. As a matter of fact ọjọ́ tí mo kọ́kọ́ gbé Benz mi tó go viral GL 450 tó tóbi gbẹ̀yìn. ọjọ́ tó gbé GL 450 mọ́tò ńlájà ọjọ́ ìnáwó nà. ìlú ẹ̀ jẹ́ ìyìn Èkìtì. lẹ́kìtì wa náà. ìjẹ́ mọ̀ pé àwàkọ́ la pẹ́. ìlú Jẹrẹ Adébáyọ̀. bẹ́ẹ̀ni àwàkọ́ la pẹ́ o ní pati ọjọ́ tí mo sọ fún yín pati Owólabí mo sunkún kọrin o ẹ̀wọ̀n kẹ́ mo sunkún bẹ́ẹ̀ ìyá burúkú lẹ́yìn wọ́n ṣe frog jump wọ́n dẹ̀ fún mi pa. ó dẹ̀ bẹ̀ sí kọrin lọ́wọ́ ẹ̀. àwa dẹ̀ kọ́ la pẹ́ kì í ṣe fọ́ọ̀tì wa instrument ló pẹ́ àwa ti wá dé pati àlẹ́ súnmọ́ bẹ́ẹ̀ àwa wo. ẹ̀dọ́ de instrument. ọ̀gá sójà dẹ̀ ni. ọ̀gá sójà ni ibi tá a lọ gọgọ ni ọ ni. ohun tí àgbọ̀n ni bàbá gbọ́ lẹ́nu ẹ̀yin kọ́ mi rí akọ̀rí sọ́là ló ti jẹ́ ìgbà tí sójà rí. bẹ́ẹ̀ tuntun yánranyánran àyànràn náà gidi tí ń pé inú mi dùn pé yes ara bẹ́ẹ̀nsì pé kíní láti mò ń bọ́lẹ̀ nu bẹ́ẹ̀nsì wọ́n tẹ̀ yẹ kí n sọ̀kalẹ̀ mò ń bọ́lẹ̀ nu bọ́ọ̀nsì náà pé ọ̀gá liver ipò ọ̀gá let him do frog jump let him do kíní kan bẹ́ẹ̀ pé ṣé báyìí náà fún mi nìkan tó ojú dáràn jẹ báyìí ẹmọ tó wá pa mí lẹ́kún gan kì í ṣe ìyá yẹn ló jẹ́ kí n sunkún ní tó pa mí lẹ́kún ni pé ni ẹ wá bẹ̀ mí lórí stage. lẹ́yìn ìgbà tó nù ẹ̀ tán. ó ti nà mí ẹ fi mí lẹ̀ bẹ́ẹ̀ kí n kọrin mi fún ẹ. ok ó wá ní pé mo ti ṣe ń wo. ó wá ní ó notice pé bọ̀wọ́ ìdẹ́ innocent. ẹkúrẹ́ ti fẹ́ máa bọ̀ embarrassing. àwọn ọmọ báàdù agan àjọ kó irinṣẹ́ everybody sáré kìtìkìtì àjọ kó ó wá rí pé bọ̀wọ́ ìgan kò ń ṣe fọ́ọ̀tẹ̀. bí èmi rí ó lè síbẹ̀ lọ́jọ́ ẹ̀. sẹ́rí kó má bẹ̀ mí ó pè mí ẹ̀rọ rẹ̀ pé tí máa ẹni tí máa ń ṣe máa kọrin ilé máa wà ń bẹ̀ sẹ́rí mo yẹn kọrin bẹ́ẹ̀ ó wá bẹ̀ mí pé ètò máa bẹ̀ sẹ́rí mo kàn yọ báyìí gbà wọn bá dò rílì notice mo kàn yọ báyìí pé ó dùn mí gan mo kàn yọ báyìí. pé wọ́n ti nà wá. mo kàn fi sójú padà mo dẹ̀ play apá ó níwọ̀n bá dẹ̀ wà right bẹ̀ ìyẹn náà ni ìyá first and last week. ṣé o ti kiri ọjà rí. ibi tẹ́mi kiri ọjà lọ lágbára o. wà á dé sọjà tó kiri o. àwọn sẹ́ẹ̀tì àwọn ṣàṣì wọ́n ta nísà live iná sẹ́ẹ̀tì àwọn ṣàṣì wọ́n ta gúdígúdí kí ni wọ́n ta. ẹ fẹ́ káwọn tọ́pẹ́ mọ̀ nìyẹn káwọn fi àwọn manager. ohun tí Isa Live ṣe ṣe é rí ni ohun tó gbọ́ rí interview Isa Live máa ń wọ̀ unusual kì í ṣe normal interview. ibi táwa wá kiri ọjà lọ ó deep gan. ẹ jà gbọ́. pàtí mo wà ní JS 1 and 2. bá gbẹnu sọ bá gbẹnu sọ bá wọ́n máa bá wa di elékúté wọ́n máa bá wa di ẹ̀pà sísè wọ́n máa bá wa di gàrí dídì àti kúlíkúlí. bí àkọsà ibẹ̀ kó wá náà nìyẹn. ẹ̀rọ ni o. kúlíkúlí rẹ̀ pọ̀ mọ́ nìyẹn wọ́n máa fún ẹ yẹn. a fi yẹ fọ. a fi yẹ fọ. jẹ́ kúlí lélẹ̀ rọ́ọ̀ lélẹ̀ báyìí. rọ́ọ̀ ni gàrí rẹ̀. ó dáa ilé iṣẹ́ tó ṣàpàtẹ̀rù ilé iṣẹ́ gan. lẹ́ni a sì máa dé lẹ́fù yẹn a máa ja lórí ètò tá a máa jẹ. a máa jẹ. àwọn gàrí náà jẹ àwọn nǹkan tẹ̀ ń wò yìí ilé package gbogbo ẹ̀ náà fi sínú ọ̀rá ẹ̀ àwa kó sínú bag torí pé owó tá a máa gbọ́n àgbọn náà àgbọn á ti fọ á ti láti fọ àwa kó sínú bag lọ sí school tó bá ti wá di break time a kàn máa mú àwọn classmates wa mọ́lẹ̀ tó wá máa lọ level 1 bí máa lọ ra bread máa lọ ra kíní kan àmọ́ wa ta títí tí a dẹ̀ máa ta tán nu class a máa bọ́ sí class mi. ìwé náà ní kó lọ kọ́. bẹ́ẹ̀ ni teacher ti seize ẹ̀ lọ́wọ́ wa rí tó seize ọjà wa because òun náà ń ta same thing teacher náà hustle irú ẹ̀ náà wá sí school so level táwa fi so a dẹ̀ ti lọ àtàrí níta ti tata àwọn kan level yẹn a spread ẹ̀ síta ajá sáyẹn. láwọn sáìdì mo lọ ti tata nítorí pé tó o bá kọjá ọlọ́run ti ṣe é sí o ti lọ kọrin lágbórúkọ bẹ́ẹ̀ wọ́n rí pé ọmọ aláta tó ń lọ táǹjọ síwájú lé ìyá Sambo rẹ àgbọ̀dọ̀ sọ níbo láti lọ ta a máa tún sọ ní sideline a máa sọ ní sideline. ok na ní Ikedairo street ní lọ́nà Holy Trinity. ọ̀nà Holy Trinity ta ló mọ̀ bẹ́ẹ̀ nù yìí ṣáṣì ó mọ̀ bẹ́ẹ̀ Òkè Ìbàdàn ògbéré Òkè Ìbàdàn láti lọ ta. lọ ta níwájú ta in fact a ti ń lọ tarí tó lè ká wa mọ́ bẹ́ẹ̀ o lè rọ́ọ̀bù ní street. wọ́n lọ kóńdó tó fi ju àtàwọn lọ́mọ ẹ lórí. wọ́n wá fi atalẹ̀ àti gbogbo ẹ̀rọ ń lọ ògì àtàtà lọ. òmèrè. àwa ya wọlé tiwa ni. wọ́n yà jẹ́ àwọn ọmọ yìí. mọ́lẹ̀ wọ́n gba Rolex ẹ̀ àwa dẹ̀ ya wọlé tiwa. bàtà ṣe ètò tẹ̀ láta gan àwa gan la jẹ́ àtàyẹ̀ sùn. kábíyèsí olódó láta gan odò gbàtà. kò padà àrídè ní. kábíyèsí olóòwò ohun tó mú Isa Live yàtọ̀ rèé ètò bá bẹ́ẹ̀ ètò tí mo bá yẹ fi ń pariwo pé ètò yìí yàtọ̀ gẹ́gẹ́ o ẹ ká wò báyìí Sola yes sir gbajúgbajà olórin ní Sola káàkiri gbogbo àbáyé
ṣòwò ti ṣe é rí pé kó máa jáde lọ bẹ́ẹ̀ni sà. ó wà nínú mọ́tò pé àwọn escort ẹ náà wà pẹ̀lú ẹ àwọn ẹrú kú ẹ wà ń bẹ̀ ìgbẹ́ gbọ́dọ̀ ìdẹ́ kí ẹ mọ́lẹ̀ ó kí ẹ mọ́lẹ̀ débi pé kò síbi tó lè bọ́ sí o láti bọ́ọ̀lù olóńtọ́rọ̀ pé jọ ṣé mo lè lu ọ̀dọ̀ yìí. ṣẹ́rí ti gá tẹ̀sán yẹn ọ̀nà méjì ni màá gbà ṣàlàyé. ó yẹ ṣàlàyé ká gbọ́. ìkan ṣẹlẹ̀ lọ́dún kan inside life láwa yìí. ọlọ́run gbọ́ ó tó yàtọ̀ nìyẹn. ìkan ṣẹlẹ̀ lọ́dún kan tó deep gan. ọdún náà sẹ́yìn máa padà sórí ti kejì o. mo lọ ṣe chorus fáwọn Adégbodú twins nínú studio. mi ò ní fẹ́ máa dárúkọ. ẹni tó wá jẹ́ onígbọ̀wọ́ wọn tó ṣagbátẹrù láti ṣe ti tiẹ̀ àwọn tí mo ní ìdílé. nínú rẹ́kọ̀dì yẹn gbé fóònù rọ. ẹni tó jẹ́ tó sponsor wọn tó ṣe ẹni ò fẹ́ kí n bá wọn dá sí. òye wọn dẹ̀ ti promise mi pé màá bá wọn gbégbé promise ọkàn mi ti wá mi promise ẹ pé màá gbèrè fáwọn Adégbodú twins. ṣe rí bẹ́ẹ̀ nìyẹn ṣe wọlé báyìí ó kàn ní talé pé màá fẹ́ jáde àwọn ọmọ àti àwọn tó cross ṣe rí bẹ́ẹ̀ nìyẹn kàn lé mi jáde lásán púpùn ìgbà yẹn dẹ̀ ré mi ò lára báyìí so ṣòkòtò méjì màá kọ́ wọ boxer màá wọ ṣòkòtò màá gbé ṣòkòtò mi ilé ṣe rí torí ẹni yẹn jẹ́ èèyàn kan ńlá àfẹ́dárúkọ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe kígbe mọ́ mi báyìí pé jáde níta bí ló ṣe ń bí pé kí ló ṣe ń bí ṣe rí pópò jágbe mọ́ mi yẹn ìgbẹ́ yẹn kàn wà níbi wọn. ó jáde pé jáde kúrò ń bí àfẹ́. ó pariwo mọ́ mi. ìgbẹ́ wa gbọ́n ẹ. ẹgbẹ́ ọ́fíìsì wọn bẹ̀ ẹgbẹ́ stúdíò yẹn ń bẹ̀ ni mo ya lọ ìgbẹ́ ti ba igá ti ba gbogbo ara jẹ́ mo kàn so bí ìgbẹ́ mo wá máa ń ní ṣòkòtò mẹ́ta tí mi máa ń wọ̀ nìyẹn pé mo fẹ́ so mo wá bọ́ kọ́dà bí mo kọ́ ìyọ̀n rò pé bó lára. mo wá bọ́ tinú mo wá fi ewé ni mo wá fi package level mo fi nu gbogbo everything so mo wá wọ ti ta yẹn bẹ́ẹ̀ àti boxer o àti wọ́n ti kọ́ lè kó síbi tí mo sọ yẹn sí. ibi tó ṣe gáàsì lọ́jọ́ sí. so ìyẹn ó deep. ìkejì ńkọ́. ìkejì àtúmọ̀tún wọnú ẹ̀ ní sálà. àwọn wọnú ẹ̀ ò ní sálà méjì ni. ìyẹn deep gan jẹ́ ká fò. ẹ jẹ́ àwọnú ẹ̀ a gbọ́dọ̀ wọ̀ bóyá yìí tó ń ṣe yín dé pé bóyá bọ́ksà tó wọ̀ sísàlẹ̀ òun gan ló fi ṣe tọ́lẹ̀tò afẹ́ mọ̀ sẹ́ o tó ń tó yàtọ̀ káàkọ́ fi yí ṣẹ́rí àtẹlẹ́ gbogbo iṣẹ́ tẹ̀lé lè tẹ̀ deep àtẹlẹ́ tó wà lókè àtẹlẹ́ tó wà so bàbá wa Òṣùpá ẹ̀gbọ́n wa Pasuma everybody wọ́n sì ń wọnú gbódì sí so bí a fẹ́ dé party nǹkan ó ti jẹ nǹkan tí ò yẹ kó jẹ wíìkì last week tí mo kọ́kọ́ lọ ṣe tọ́da Amẹ́ríkà lọ ọ̀yẹ́ jẹ́ ọmọkọ́tà wọ̀nyí ọ̀sán àwọn inú gbó ìdógún lọ ajé àkàrà nífẹ̀ẹ́ ni kìíní ẹ̀dẹ̀ gbogbo band everybody bọ́ ìjàkàrà báyìí àwọn ọmọ mi lákàrà ni gbogbo band pátá àwa ń lọ ṣe ṣé wọ́n ló wà mẹ́ẹ̀ ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo band pátá kan wọnú gbọ́dọ̀ adẹ̀lọ bóge. ṣé gbogbo ó dàbí pé bí àwọn tó tẹ̀lé Barrister pé ọjọ́ tá a wá kìíní kan tá a ò rí ṣé gbọ́ lórí. àmúrí wọn gbogbo ló padà délé. àárín àgbà bẹ́ẹ̀ ni no Naija lé tí mo ń sọ yìí. ẹ ṣe gbọ́ lórí inú gbó yẹn. ṣé nu gbó. gbogbo ló jáde padà. àríra wa àwọn ará wa ríra wa mo ní fọ́tò ẹ̀ gan kò kàn yé sóòlù ní sáìlà mi torí àwọn kọ̀ọ̀kan àti mo mú wọn nu pé mi gan múra mi. bàbá bóge mi ó ti ṣẹlẹ̀. bá a ti bóge. Fẹ́mi Sola o fẹ́ rìnrìn àjò báyìí. bẹ́ẹ̀ni sá. o lọ lu òyìnbó. bẹ́ẹ̀ni. all expenses paid. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n fún ẹ ní àǹfààní láti mú kíní kan dání. yálà material thing yálà èèyàn kí ló máa mú dání wọ́n ti ṣe all expenses paid wọ́n fẹ́ gbé ẹ̀rìn àjò wọ́n bá fún ẹ láǹfààní láti mú nǹkan kan ẹyọkọ báyìí lọ́ní kò mú dání yálà material thing yálà èèyàn kí ló máa mú dání Olúmídé ariwo wọlé. tí mo máa mú dání Ọlọ́run ni màá mú dání Ọlọ́run ni ó ní aṣíwájú ẹni ní àlọ wọ́n tún ní akẹ́yìn lábọ̀ Ọlọ́run ni màá mú dání. pé o ti fọlọ́run síwájú. bẹ́ẹ̀ni. o dẹ̀ ti fọlọ́run kẹ́yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òun la gbọ́ yìí Fẹ́mi Sola. èyó. okay simply comrade only what is the inspiration behind Sola's hairstyle yes. wọ́n ti ń tẹ inú olórí sójà wọ́n ti ń dá wáyé. sẹ́rí èmi láti ilẹ̀ ẹ jẹ́ kí á tó gbé ẹ̀ dání kẹ́yìn máa kọjá fún mi mo nídìí ẹ̀. èmi láti ilẹ̀ mo jẹ́ nìkan tó yẹ pé mo like oge gan mo like akọ gan àwọn tó bá mọ̀ mí dáadáa ń gbà yẹn ìgbà kan wà tí mo gbé pátì sáàrin báyìí àwọn pictures ẹ̀ wà online àwọn inside life náà tẹ bá lè wá jáde tẹ bá jù sórí kínní àárín báyìí. wàá ṣe giveaway lórí ẹ tí pátì wà láàrin orí. pátì wà láàrin báyìí ìkan náà wà mo gbé báyìí ìgbà kan náà wà irun yẹn pọ̀ ìgbà kan wà mo gbé wálẹ̀ ìgbà kan wà dread yẹn ó ṣe kólókóló ìgbà kan wà tí bá tó lè tó wà lórí mi sí ó ti at least ó ti gùn dé bí ó ti lọ bẹ́ẹ̀ so the inspiration tó wà behind ni pé mo believe pé
looking good is good business though kò sígbà tó bá tó ṣe dread o tó bá tó ṣe irun kó tó look good o but I just love. you just want to be an outstanding being. ìgbà tí mo ṣe dread yìí àwọn tó bú mi lórí Instagram tó bú mi lórí Facebook wọ́n pọ̀ Sola ó ti ṣe kinní kan ó ṣe ṣèbí gospel ní ṣèbí kinní kan ṣèbí ó ń kọ gospel ń ṣe gospel mi wọ tùǹgbà ó wọ jàsá wọ anything a rí pastor tó tiẹ̀ tún dirun yìí gan tó ní church ńlá kábíyèsí ọlọ́run bá. because a man believe kò appearance ẹ̀kọ́ nígbà pé you just have to look moderate tó o bá ti wọ àkísà tó dẹ̀ look fine so inspiration tó wà behind ẹni pé I love to look so cute ìmúra mi ó máa ń fún mi ní inspiration lọ́tọ̀ mo máa ń wà comfortable tí bàtà àti bá múra tán mo máa bí àwọn manager báwọn bí gbogbo náà wà bí wọn máa bí wà ní Tọ́pẹ́ so fine Kenny so make sense ṣé bàtà ìbámu tó bá nínú ẹyọ ilé ẹ má lo spec ilé ẹ ṣe. sàfẹ́ sọ gbogbo oníwà jáde wardrobe ẹ. inspiration tó wà behind the ó máa ń fún mi ní inspiration mi lọ́tọ̀ tí bá rí pé mo kítọ̀ pé mo make sense mo gbé wa nìyẹn. ìjà orí nínú àwọn ọmọ tàbí tàbí pé ó fẹ́ máa tẹpa odò yẹn náà díẹ̀díẹ̀ nídìí nǹkan tá a ṣe ayọ̀ láyò. àti first ball mi àti second ball mi náà. ìran Dáfídì ni ìyá ń kọrin bàbá ń kọrin ṣáàtìlì mi náà tó sọ pé Sola mo fẹ́ kọrin dáàdì ń kọrin. bẹ́tẹ̀ ṣe rí àwa struggle gan ìyá ẹ jẹ wá gan mi ì dẹ̀fẹ́ kọ́ ọmọ kan lọ́kàn gbé kinní sìn kó máa sọ pé òun lòun ṣe kinní kan náà kàwé ẹ̀ náà. tó bá kàwé. yeah Davido gan serve now if I'm not mistaken yeah so tó bá kàwé ẹ̀ tó ṣe o bá níwọ̀ ló fẹ́ di Michael Jackson àbí Davido àbí Burna Boy lọ́la but you have to face your studies that's why kò sí kan tí mi lè ra fọ́mọ mi tó bá yẹ pé mo rí pé òkè ó ní ìdẹ̀ láti support education wọ́n wà yes 1 2 3 mo lè ka 1 2 3 tẹ́pọ́n tí mo láwọn tó yẹ pé ìkan náà ọmọ mi tó yẹ pé ń play keyboard mo ní kan tó ti wà ní music ní kankan tó ti ń ṣe oríṣiríṣi tọ́lẹ̀ tí mo ti rí gift yẹn nínú wọn ṣáà pé bàbá ń kọrin ìyá ń kọrin so kìíní yẹn kò sí ní trait yẹn ó máa wà nínú wọn so ó wà bẹ́ẹ̀ so but for now they need to face their study bó wọ́n kò tí pẹ̀lú pọ̀lá bẹ̀rẹ̀ sí ṣàbíamọ náà o lórí ọmọ kékeré náà ní Sola so you know so ẹ ṣe kò. tó a máa ṣe kíní kan báyìí yálà bá a lọ sórí stage padà àbí ká mú báyìí o máa mú olórin mẹ́ta gbajúgbajà lórílẹ̀‐èdè yìí a máa padà sálẹ̀ wàá wá ṣe bí wọn. wàá ṣe ń bí. wàá ṣe bí wọn. lórí acapella tí màá ṣe ń bí ń sìn. bóyá wọn máa ń ranjú kọrin ni o. wàá máa jẹ́ wáyé kọrin ni o. wọ́n máa ṣe bí wọn wàá dẹ̀ máa dárúkọ pé eléré báyìí ó yá jágbọ́ ó yá eléré kìíní ẹ dárúkọ ẹ fún wa. eléré kìíní eléré kan tí mo fẹ́ràn wọ́n jẹ́ bàbá mi wọ́n dẹ̀ jáwọn tí wọ́n mọ Fẹ́mi Sola mọ́ so òun náà ni bàmí Ayéfẹ́lẹ́ yẹn ni màá kọ́ mú. ó yá. ṣe ń gbé yẹn òjòrò nìyẹn bẹ̀ tó yẹ kó lọ bẹ́ẹ̀. ẹ ó gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. bàbá ní ire níwájú ire lẹ́yìn ire ní tèmi. bọ́ ṣe ń ṣe ni kò ṣe o. ire lẹ́tún ire. sábà ń gbọ́ lẹ́sẹ̀ yàn. wọ́n máa ń gbọ́ lè. lẹ́sẹ̀ yàn wọ́n gbọ́ lè tàbí kan ṣe báyìí. ẹ̀kọ́ tó bá ṣe ni kò ṣe o bàbá ṣe ni kò ṣe o mò ń gbọ́. tàbí kí bàbá ṣe báyìí. torí yíká Ayéfẹ́lẹ́ náà ni bàbá báyìí mò ń gbọ́. ire lọ́tún ire ló sì máa ríre gbà o èso ẹja fi yẹlẹ kábọ̀ sí mi ìyẹn ti mú bẹ́ẹ̀. ìkejì. tàtí ni mo tún fẹ́ sí jẹ o. mo like Alayo Singer. Alayo Singer #1 èmi lọmọ ìhà àdúrà ọ̀bọ̀ yìí like Alayo bẹ̀. ohun tó ń lò ní àríkẹ́ lò. bọ́ọ̀lù ṣe fún mi. àwọn ayé score wọn lókè o bàbá score wọn score o. bẹ́ẹ̀ mi ṣe lé mu nìyẹn. bí wọ́n score lọ́wọ́ o. mo lẹ́rìí kan tí mo sì lè kọ́ ibi tiẹ̀ náà. ẹ sọ̀rọ̀ àdàkẹ́ kọ́ bọ́sẹ̀ kọ́. mo lè kọ́ níbi làkàstà. elérédé fẹ́ mú làkàstà o. bó ṣe máa ń ṣe. mo lè ṣe tadé gbódù náà. bàbá mi mọ̀ dákun èèbọ̀ mi ṣe yánu á. bàbá mi mọ̀ dákun èèbọ̀ mi ṣe yánu. fọ̀rọ̀ mi jọ tá mi lójú fọ̀rọ̀ mi ṣe yánu. fọ̀rọ̀ mi jọ tá mi lójú fọ̀rọ̀ mi ṣe yánu. bàbá wa gbé mi lékè ayé no more sorrow for me. fún mi yẹn. no more sorrow. ó dà gbé Fẹ́mi Sola. ẹ pàdé fún mi náà. wọ́n ti lè pàdé wọ́n nítorí pé ó ṣe bọ́ ṣe ń ṣe. bí mo ṣe mọ̀ tó ṣe ń ṣe. wọ́n ṣe ṣẹnu ló ṣe bá ṣẹnu. tó bá rọjú wà rọjú. bẹ́ẹ̀ ṣẹnu nìyẹn. kò sẹ́ni wà wà rọjú. wọ́n fi kò sí olúkọrin. wọ́n máa ń lò Brataye máa ń lò. Brataye wo ló ń lò. Brataye máa ń lò. Brataye wo ló ń lò kò sí àbí kò ṣe. ṣe bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣe. ṣé o mọ̀ táyì máa gbé owó lórí kù. bẹ́ẹ̀ ó dẹ̀ wà lóko ẹ̀. ọjọ́ tó wà gbé owó lórí kù. èyí bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ ṣe fún one side life. yóò lè ṣe fún ẹ wọ́n là bá sọ̀rọ̀ wọ́n ló bá ṣe fúnra rẹ̀. ẹ ṣe bẹ̀bẹ̀ fún mi látẹ̀wọ́ mi mo ṣáà try. Fẹ́mi Sola. Yes sir. Fẹ́mi Sola. Yes, inspiration. Yeah. How does it come? ẹlòmíì àti rí olórin mi rí ta ni tó bá sọ pé bóun ṣe tó bá ti rí kó tó bá òun nú jẹ́ lórí máa ń wá ìmí àní
táyì Tinubu bá dùn jù lórí máa ń wá ìmí àní tó bá ń nà ó orí á wá ìmí àní tó bá ti rọ́ mi ìmí àní orí máa wá ṣáṣí ìmí àní tó bá ti mú nǹkan orí máa wá kí ló máa ń gbóni wá fún sólà. ṣẹ́rí naturally lórí máa ń wá fèmí mo lè wà lórí stage kó wá mo lè wà ní restroom kó wá mo lè máa sùn kó wá máa ń kọrin láti ojú oorun já ojú ayé several times lórí stage ó pọ̀ dáadáa lórí stage gbàmí dáṣọ orí àwọn phones mi mo máa ń ní recorder tí bá ti tẹ̀ báyìí á kàn wá tó bá ti wá ó ti ṣẹlẹ̀ gan rí lọ́dún yẹn lọ́hùn ní SS à ń ṣe exam I think top term exam bọ́ sí SS2 mo ń ṣe exam lọ́wọ́ orin yẹn dẹ̀ wá so mo wá mú question paper mo wá tọ̀lẹ̀ mo wá ọjọ́ tí mo sọ fún yín ẹni tó jẹ́ supervisor ó mú mi because wọ́n fi pé mò ń ṣe òrìjó síbẹ̀ fẹ́ nìkan ni orin yẹn dẹ̀ wá ní while I was writing my exam so kò sí gbà kí gbà torin ò lè wá tí inspiration ò lè wá fún mi I don't have to drink before I get that inspiration èmi believe pé though anyway mi ò mẹ́lò mi ò but èmi believe pé even téèyàn bá mú nǹkan àbí èèyàn ṣe nǹkan mọ́ kó fi pé bí èèyàn kàn mú yẹn for fun ni àbí èèyàn kàn fẹ́ kúrò nínú bóyá ò fẹ́ dọ̀ bóyá ò wọ slow bóyá slow ti dé wọ́n á gba slow tó dé wọ́n á ṣe wà ní sí lórí ètò dákan tẹ́ bàbá ẹ̀ sojì kan wò pé ó dà pé ètò ó ń dọ̀ lo ẹ̀ mú level wa ká lè máa lo level mi ṣe mọ̀ ló kàn bẹ́ẹ̀ but it has never been in my it's not in my lifestyle and it's not part of me láti sọ pé I need to drink I need to as a matter of fact I don't smoke so. Let us look at your generation. Yeah. You have a lot of talented artists. Yeah. While you have a lot of you have performers. Yeah. You have entertainers. Yeah. Then you have songbirds. Yeah. ẹ jẹ́ ká wò báyìí ǹjẹ́ àwọn generation yìí tún fi orin preach mọ́ra mọ́ how do you see the music industry now. nǹkan tó mi rí ní music industry sìn ó ní pé. do we still have songs that we can call evergreen music. kò sí mọ́ o àfi àwa kọ̀ọ̀kan tó lọ ràn lọ́wọ́ láti máa ṣe nǹkan tó ń pè tó ń pè ní record. ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ti ń ṣe jáde sí àwọn artist wà tó jẹ́ pé lómi ò tiẹ̀ ní record náà tí ò ní album tẹ́gbà kan mú ilé so kíní yẹn ó ti bàjẹ́ débi pé kò rí sí orin evergreen yẹn mọ́ kò sí àwọn orin tó mú ọgbọ́n wá tó mú òye wá bí tẹ́lẹ̀ mọ́ àwọn nǹkan yẹn dẹ̀ ní àwa ò lè má ṣe a máa make sure even àwọn bàbá ṣàṣì máa ń sọ fún wa pé tá a bá ti ṣe record wọn á ní ẹ jẹ́ káwọn track kan sí méjì ẹ kó wà níbi tẹ́ ti máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó mọ́gbọ́n wá. societal norms. tó jẹ́ pé àwọn èèyàn á mú pé no ọ̀rọ̀ ni ìkan wà tá a ṣe ń gbà kan ìkan wà mo ṣe mo feature Mega 99 ìkan wà mo ṣe mo feature Nice ìkan wà mo ṣe mo feature àwọn Adégbodù ìkan wà tá a kọ olúwa ló mọ̀ọ́lá olúwa ló mọ̀ ọjọ́ ọ̀la olúwa ló mọ̀ àsìkò káfó sókè kánàga o káfó sókè ká sáré o kò ní ká tètè débi à ń lọ olúwa ló mẹ́ni o olúwa ló lànà olúwa ló lọ́la o so many of tracks bẹ́ẹ̀ tán verse táwọn Adégbodù náà gbé mẹ́ so all these things ó wà nù nǹkan táwọn máa ń gbà lérò tá a bá fẹ́ ṣe record but láyé ò ní bẹ́ẹ̀ ṣe béèrè o. bọ́dá kọ́bájọ́ 10% ariwo wọlé of gbogbo àwọn olórin tó wà ń tà ń sìn lásán ẹ wo àwọn orin táwọn bàbá Barrister ti múlẹ̀ táwọn kan wà ti múlẹ̀ táwọn bàbá Ebenezer Obey kí n ṣe dáadé ẹ wo àwọn orin táwọn Pasuma gan ti kọ àwọn bàbá Saheed Òṣùpá àwọn ẹ̀gbọ́n wa tó ti kọ tó make sense but you know it's just a pin bí àwọn ìyàwó àti tún ní ṣe gan a máa sọ ọkọ tó kọ. That brings me to this question. Yes sir. Fẹ́mi Sola wàá gbọ́ wàá tọ́ wàá fẹ́rẹ̀ gidi o. By the time you eventually leave this sinful world, how do you want to be remembered? I want to be remembered by my good deeds. Àwọn nǹkan dáadáa tí mo ti ṣe. One thing tèmi like tí ó ti wà lọ́kàn mi tí mo dẹ̀ ti máa ń ṣe láti ilẹ̀ ni pé mo máa ń like àwọn tó bá wà lára jù kí ni wọ́n dùn. Mo dẹ̀ máa ń like kí n ní impact ó kéré o ó tóbi o. You want to sow a seed yes. to life àwọn èèyàn. Yes. Nǹkan tí mo máa ń like àwọn kan yẹn. Okay, ẹni yẹn mo ó kéré tóbi ní impact in life ẹ̀ because ṣe rí tí táwọn èèyàn bá wà lára ń dín tínú wọn ò bá dùn èèyàn gan ò jáyé tó dáa tàbí wọ yẹn ló bìlí pé àwọn tó bá wà lára ń dẹ òun láti tẹ̀lé wọn bá wọn gbọ́dọ̀ ga wọn gbọ́dọ̀ jẹ́ nǹkan ẹ wọ́n sọ pé Sola pọ̀ lọ Jàsá pọ̀ lọ rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ Jàsá má ti fẹ́ ó kẹnu. ó kẹnu. ó kẹnu Jàsá ti fẹ́ ó ti kẹnu gan so that is one thing I believe pé
èmi dẹ̀rẹ́ mi ò tọ́wọ́ mi ò tó mẹ́rin fi gbogbo fa mi ò mọ pé ó dandan ọlọ́run ló ń gbéyàn ká lẹ́fù tó bá dẹ̀ wà kò sí lẹ́fù tí wọ́n lè wà láyé tó ò lè fa ẹlòmíràn gòkè because àmọ́ ọ̀la ìmọ̀ bíi tí bí ọ̀la ṣe máa rí ojú bẹ́ẹ̀ lọ. omi ò ní ṣọ̀ títí kó gùn títí kó má ní orísun. bẹ́ẹ̀ ọmọ ìlú ibo gangan ní sólà. Fẹ́mi Sola bí gbogbo àwọn èèyàn ṣe mọ̀ ọmọ bíbí ìlú Èkó ti Èkìtì ní Fẹ́mi Sola. ìlú Yínká Ayéfẹ́lẹ́. bẹ́ẹ̀ ni. báwo nílé àwọn Fẹ́mi Sola jẹ́ jùlọ sí àwọn Yínká Ayéfẹ́lẹ́ sí. ilé Ẹgbẹ̀jì ní ilé ìtọ́dọ̀ tiwa ilé ìtọ́dọ̀ wọn náà rẹ̀ jìnnà Èkó ti ní gbogbo wa ló Èkó ti yẹn náà wọ́n tún ti pín wọ́n ti pín síbí ọ̀nà méjì báyìí wọ́n ti pín apá àbíkan sí ẹ̀jìyàn nínú Èkó ti ilé ìtọ́dọ̀ wa ń sì fẹ́ fọ̀ sẹ́ jiyàn bẹ̀ tí ẹ̀rí àtẹ̀ jiyàn àti Èkó ti o ṣé màdúgbò kan náà. ṣé màdúgbò kan náà. kó o fi yé gbogbo ayé pé. àwa àdẹ̀nà tó máa ń pè ní ọmọ onílù púpọ̀ ọmọ onílù méjì àtúntàn ọmọbàdàn wa yìí o. níbàdàn náà. bẹ́ẹ̀ mo sọ fún un. kọ́ bá mọ̀ pé Fẹ́mi Sola pé owó ìṣọ́ máa lè kà mọ́ òsì ju ilé àbárẹ̀. bẹ́ẹ̀ni. kí orí kì í. mẹ́gbẹ̀dẹ̀. wà á kọ́ wá ṣe gbọ́. mo kàn mọ̀ pé àwa ní. jẹ́ káwọn Èkìtì rí pé wọ́n lọ sọ. mo kàn mọ̀ pé ojú ìṣàṣì tí ìṣàṣì bá bójú ẹ̀jẹ̀ lára. no ó yà sọ lédè Èkìtì. àdìbò lórí ń kì mí. ó yà mọ̀ gbọ́. wá sọ pé ilé wa ilé akọ̀rọ̀ ni ilé Ẹgbẹ̀jì wọ́n á ní àwa lọmọ ẹlẹ́ni àtẹ̀ka wọ́n á ní àwa ní ọmọ améwé níjiyàn. ewé ní jiyàn. ewé ní jiyàn àwa nìyẹn bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe gan. ká ìpele ewé ní. ewé ní ẹ sà. ìsàlà ìṣoṣo rí ká ìpele ewé ní. ká ìpele bẹ́ẹ̀. mi mọ̀ mo ṣe àwọn máa ń kí wa. ẹ̀yà ọ̀rẹ́ Èkìtì tẹ́ wà lórí nílá ṣáà níbi tí a ti mú Fẹ́mi Sola báyìí àwọn kan tó bá jábọ́ sí wa lọ́wọ́ àti ẹ ti ń sọ látàárọ̀ kò sí wàhálà. Anyway, we látọwọ́ mi náà anyways. We appreciate the fact that thank you so much. It's by your busy schedule you still find time to be part of this program. Thank you sir. Kò yẹ ká wà náà tẹkọ̀ létí láti ìdílé kò ní èkó lẹ́kọ̀ọ́ tó wà ní studio ká ṣe bo eléyìí. Bẹ́ẹ̀. Kò yẹ ká máa gbọ́ signal náà. àwọn ṣe máa padà wá inside life proper. àwọn títí wa wọ́n gbà bẹ́ẹ̀ ni o. ṣé o yé wa báyìí Mr. Dare wọn jókòó. bẹ́ẹ̀ jókòó lọ gbogbo crew inside life ẹ ṣe gan. ẹ̀yàn ló lè kó òròkì máa lò lóṣogbo Olúṣọjí o Àrẹ̀mú máa lò lédè. a ò ní fàkókù jù ibi tá a máa fẹ́ rí mọ́ rèé ṣùgbọ́n ká tó tẹ̀síwájú àmọ́ iléeṣẹ́ kan wọ́n gbé àwọn oríṣiríṣi ẹ̀mùká fún ọ yìí mo ń bọ̀. ẹ̀yàn ló lè kó òròkì máa lò lóṣogbo Olúṣọjí o Àrẹ̀mú máa lò lédè. iléeṣẹ́ Fusidam Nigeria Limited ẹgbẹ́ kámẹ́rà yín sókè dáadáa wọ́n ní ká gbé Rosanne tó ní kó wáyé fún Fẹ́mi Sola ẹ dúpẹ́ lọ́wọ́. iléeṣẹ́ Fusidam Nigeria Limited ẹ ṣe kan fún eléyìí tó ń ṣara lóore tó ń ṣe ọkà lóore torí tonic red magia it's good for the heart it's good for the body. amúyẹ. iléeṣẹ́ Fusidam Nigeria Limited bákan náà ní ó máa ná lílẹ̀ kọ̀ọ̀kan irú àwọn ṣàṣírí tó bá ti bínú wà fẹ́ fún ṣìnàpù. ó ṣe kí àgbo. wà á dẹ̀ ti fi kí àgbo wọ́n ní ká fún ẹ ní the royal ṣìnàpù yìí dúpẹ́ lọ́wọ́ wọn. the royal ṣìnàpù iléeṣẹ́ Fusidam iléeṣẹ́ ẹ̀ ṣe bẹ̀rẹ̀ o ẹ ṣe gan ni o àwọn àgbo lóríṣiríṣi wà tá a máa fi àwọn nǹkan yìí kí jíbọ́lá náà máa mú bẹ́ẹ̀ tó máa wà. iléeṣẹ́ yìí Yomi Gari rẹ o YGS ní ẹgbà. Yomi Gari ṣe gàrí jẹ pé gàrí jẹ fún ṣe dáadáa ẹ ṣe gan. wọ́n ní ká gbé fún ẹ bóyá jẹ́kọ́ ní pé ìwọ̀n gbé fún. Thank you so very much èmi ni mo gbà ọ Yomi Gari gàrí ìṣẹ̀bù ẹ ṣe gan ṣó ní kúlẹ̀. wọ́n ní bọ̀kọ̀tọ̀ rẹ. bọ̀kọ̀tọ̀. tó máa fi ṣẹ̀fọ́ fún ẹ rẹ. wọ́n á yí mẹ́fọ̀. kúlíkúlí rẹ láti YGS wọ́n ní ká tún gbé fún ẹ kó tún gbà. ẹ ṣe gan. wọ́n ní ká fún ẹ. iléeṣẹ́ yìí Bumakins shoes wọ́n wà ní Lasco fees tí ó gbà. Bumakins ní Fẹ́mi Sola. ó tọ́ ní ká fún ẹ. ó lọ fà á. Bumakins shoes. Bumakins shoes. ẹ ṣe gan. bẹ́ẹ̀ wọ́n Fẹ́mi Sola ló máa patronize mọ́. ẹ rí lẹ́sẹ̀ máa wọ l'Amẹ́ríkà. jẹ́kọ̀ gbé wọ́n gbé fún onídàájọ́ wọ́n gbé fún Bumakins shoes. ẹ ṣe gan ọdún tó ń I love this. Thank you so much. Inside Life Crew gbogbo ìbádé ọ̀dọ̀ Pasuma wà á rí gbogbo ọ̀dọ̀ bẹ́sẹ̀rẹ̀ wà á rí ọ̀dọ̀ pamọ́ wà á rí oníkàkú ní ọ́fíìsì wọn ni títí ẹ̀rẹ̀ orí pé Fẹ́mi Sola fáìn gan owó rẹ̀ ẹwà inú foundation Inside Life ní oníkà gbélé fún ẹ pé Fẹ́mi Sola we thank you so much coming to Inside Life. Thank you very much.